الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله afáàdàkùn má jẹ́ kí iná sí ọkọ lẹ́nu. أنهم إذ ظلموا أنفسهم جاءوك bàbá wa Ahmad Mukhtar. فاستغفروا الله واستغفر لهم الرسول اختار الله بين العلماء. لوجدوا الله توابا رحيما. mo fi ti bàbá Almuktar mo kì í máa mú gbàgbọ́. يا حبيبي níjọ́ bàbá wa Almuktar ti sọ fún mi pé ìmọ̀ mú gbàgbọ́ ni. عليك nípàdé wọn bì kan kí dákun ṣe sùúrù. ànábì là ń kí lóòótọ́. يا حبيبي ọkọ̀ bá mú kí ní ọwọ́ rẹ̀ o. عليك السلام. bàbá wa Ahmad Mukhtar. إن قلبي يشوقك فجد باللقاء. dákun ìwọ tó bá mọ̀ pàdúrà rẹ ti gbà lóòótọ́ bá ń pariwo sallallahu alayhi wa sallam. ṣe sùúrù ẹ dákun ẹ dákun. bàbá wa Ahmad Mukhtar kí n ṣe sùúrù kí n tó ṣiṣẹ́ tẹ rán mi. àkọ́kọ́ ni wípé irú ààyè yìí kọ́ lèèyàn sọ pé òun nara tán kò sí n tó lè wù kọ́ mọ̀ irú ààyè yìí kọ́. béèyàn bá sọ owó nù tó bá mẹ́kún sún dáadáa yọ̀rẹ́ ni bùn lówó kọjá ń tọ́ sọnù. àmọ́ béèyàn bá sọ àsìkò nù ó lè mọ́ bàmọ́ tí ó fi kú. àsìkò gbígbàdúrà lórí búrídà yìí bàbá wa Ahmad Mukhtar màsìkò tí wọ́n fẹ́ kọ́kọ́ sí iná ni wọ́n fi gbé máìkì fún mi. ìyìn wá bí nítorí ọ̀rọ̀ tẹ́ ẹ bá rí èèyàn tí ń sunkún ọ̀rọ̀ ẹ má bàa jẹ́ gbé máìkì fún ọ fẹ́ tètè sọ tán ni tó bá sì ti sọ tán yóò kú omi àwọn èèyàn mọ̀ sọ̀rọ̀ lọ lẹ́yìn rẹ̀ ṣé o ń sà. دام الله حياتكم. àmọ́ kí n tó tẹ̀síwájú bàbá wa Ahmad Mukhtar dàláìlù tèmi tẹ́ ní àkàlẹ̀ kan èmi náà fẹ́ fún yín gift. mo wá rí pẹ́nu dàláìlù mi ìyẹn náà búrídà ń bẹ́ńbẹ́ ẹ̀yin ni mo mú gift yìí wá fún nílé Sheikh Tijani ni mo ti mú bọ̀. bàbá gift tèmi rèé búrídà tẹ́ fẹ́ kàlẹ́ ní ẹ̀dá pé bá ń fi kà á búrídà ń bẹ́ńbẹ́ Hamziya ń bẹ́ńbẹ́ dàláìlù ń bẹ́ńbẹ́ ìtì ń bẹ́ńbẹ́ pọ̀ púpọ̀. Mọ̀lánà Ahmad Mukhtar ọlọ́run ò ní jẹ́ tán láéláé. mo sọ ń bì kan lálẹ́ ànámọ́jú èní ọ̀rọ̀ yín ni ń sọ. mo láwọn kan bẹ àwọn bàbá wọn dájọ́ nọ́mbà wá àwọn sì kájọ níjọ́ wọn ti kájọ wọn ti bẹ̀rẹ̀ gbèsè. àṣẹ gbogbo ẹni ó bá kó nọ́mbà wá nínú àjọ gbèsè lókùn tí wọ́n mọ̀ san kọ̀ kájọ mọ́. àwọn tó bí yín ò kó nọ́mbà wá wọ́n dájọ́ wọn pọ̀. bẹ́ẹ̀ yẹn bá dé àyè yìí yóò mọ̀ pé bí wọ́n bá sọ pé ànábì ń bẹ ànábì ń bẹ yóò mọ̀ pé ànábì ń bẹ lóòótọ́. sallallahu alayhi wa sallam. ẹni tó wá sọ fún wa pé ká wá sọjọ́ bí ànábì òun gángan tó ní wàásí nípa ànábì. sallallahu alayhi wa sallam. gbogbo tí wọ́n fi ròyìn ànábì ní bẹ lára Mọ̀lánà Sheikh Ahmad Mukhtar. sallallahu alayhi wa sallam. àkọ́kọ́ ni pé mo kọ́kọ́ dúpẹ́ pé Sheikh Ahmadu ní jẹ́. o fọlọ́n sọ fàgbà. mo tún dúpẹ́ pẹ́ni tó tún tọ́ mi lọ́wọ́ Ahmadu ní jẹ́. radiyallahu ta'ala. mo tún wá dúpẹ́ pé àkọ́bí mi Ahmadu ní jẹ́. radiyallahu ta'ala anhu. níjọ́ tí ń sọ̀rọ̀ ọmọ mi wájú bàbá wa Sheikh Mukhtar mo rò pé mi ní mú hàn wọ́n ni àti wọ́n jọ pàdé ara wọn ní Morocco ni. dákun ìwọ tó bá mọ̀ pé Ọlọ́run ní ṣàánú ẹ̀dá tó sì mọ̀ wípé àti dèèyàn wọn bá ń pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà pé Allahu Akbar. Allahu Akbar. Allaguzi. 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 ìgbà Allahu Akbar yẹn dáadáa o. lẹ́yìn kíkí Ọlọ́run ẹ̀ tún já kí ànábì. sallallahu alayhi wa sallam. ẹni tó ṣe pé ń tọ́lọ́ ń ṣe fún kò ṣerú ẹ̀fẹ́ lómi. gbogbo àwọn ànábì Ọlọ́run ànábì nìkan lọ́lọ́run invite pé ọ wá kí o.
àfa kan sì sọ nínú ọ̀rọ̀ rẹ̀ gbogbo àwọn tí wọ́n sọ pé ànábì lọ mìíràjì ó ní sọkúsọ ni wọ́n sọ sẹ́ẹ̀rí pọ́dọ̀rọ̀ àlùkùránì nù ìntàlùkùránì sọ pé òun mú rìnrìn àjò kẹ́nìkan wá sọ pé àwọn àfa ń ta àwọn èèyàn ni. ẹlẹ́ẹ̀kejì ànábì lẹni tọ́lọ̀ ń sọ lórúkọ ara rẹ̀ tí ò kọ́ mọ̀. sallallahu alayhi wa sallam. ọlọ́run lóhùn ń jẹ́ rọ̀húfù ó tún lóhùn ń jẹ́ rọ̀hímù nígbà tí ó pe ànábì náà ó ní wọn náà rọ̀húfù rọ̀hímù. gbogbo ẹni ṣe Almuktar sọ fún wa gbogbo ẹni tó bá lóhùn mọ ànábì tí ó bá ti jẹ́ aláàánú ẹ sọ fún pé kò fẹ́ kó mọ ànábì. ọkà ànábì inú tírà ni ànábì inú tírà tí yẹn bá dẹ̀ ká ní tí wọ́n kọ́ lẹ̀ náà ni wọ́n sà tú fáyé ẹ wá bí pé sọ mọ́sátù ànábì gangan nínú àwọn ọ̀rọ̀ tí bàbá wa Almuktar wa sọ wọ́n lẹ́ni tí ànábì bá ń bẹ lára rẹ̀ ahọ́n rẹ̀ ó fúyẹ́ ahọ́n rẹ̀ ò ní le kí ló burú níbi pé kò yin ẹni ọlọ́run yìí ìtọ́ pọ̀ láwùjọ àfáàní ṣé Almuktar fi sọ̀rọ̀ àwa bíra wa ṣé gbogbo wa la wá nítorí ìfẹ́ òdodo àwọn èèyàn ọmọ tí ń jẹ́fẹ́ ni ṣé wàá ṣá àwọn èèyàn ọmọ tí ń jẹ́fẹ́ ni ẹni pé mi náà fi ṣe òkun mo gbọ́ lẹ́nu yá bàbá ni o ẹ wá ní ẹnìkan kan ò gbọ́dọ̀ pé yín ṣe wù mọ́ tí ṣé wàá Almuktar bá ti wà níjòkó yá bàbá wa ní ẹnu wọn ọgbà ni ẹni ìmọ̀lẹ̀ ànábì ń bẹ lára rẹ̀ nù. sallallahu alayhi wa sallam. kí ni ó tì mí lẹ́nu láti pe ọ láti ń bẹ lára ọmọ làkejì mi fáyé gbogbo ẹni tó ní ilé pọ́n èèyàn lẹ́kọ̀ọ́ sálápọ̀nlé ńlẹ̀ wọn ni. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ẹni tí ìmọ̀lẹ̀ ànábì bá ń bẹ lára rẹ̀ ọwọ́ rẹ̀ ó fúyẹ́ kò ní yahun ẹni ìmọ̀lẹ̀ ànábì bá ń bẹ lára rẹ̀ ọkàn rẹ̀ ó fúyẹ́ kò sẹ́ni tí wọ́n pè léèyàn tí ó kájú lára rẹ̀ torí inú àwọn tọ́lọ̀ ń pè ní kèfèrí láyé òun lẹni tó rí oore Ọlọ́run lára ọmọ làkejì tó kájú mẹ́ Al-Qur'ani ló wí. ya'rifuna ni'matallahi thumma yunkirunaha. gbogbo wa tó rí oore lára ọmọ làkejì tó wá wò pé èmi ni ayé ń pè kò sí tó kàn mí pẹ̀lú ẹnìkan máa rántí páyé ní pè ọ́ lé ní wá bíra rẹ pé ṣé ń táyé ń pè ọ́ sọ́lọ́ ń pè ọ́ bẹ́ẹ̀ ẹ wo ọdún tọ́lọ̀ ti pè ṣé wàá Almuktar léèyàn nu ayé. dákun ìwọ tó o bá mọ̀ pé yẹn lè tara ànábì gba oore tó bá ń pariwo sallallahu alayhi wa sallam mo fi kíkí ànábì nínú àwọn tá a gbọ́dọ̀ má kí làwọn òbí wa iṣẹ́ àwọn òbí kan náà ló ń kálukú wa pé tì í níjọ́ tọ́lọ́ wọn sọ ṣé wàá Almuktar lórúkọ kò pé ẹnìkankan sí o ìwọ tó bá wà wò pé ń tọ́ dà yìí ọdọ́gbọ́n sí ni ṣé wèrè náà dọ́gbọ́n di wèrè ni ṣebí lẹ́tà tọ́lọ̀ ń fún un lọ́gbà túláàsì má wá díẹ̀ níbi tó ti ń wá díẹ̀ ọkàn rà mọ́nú ayé ni fílẹ̀ bọ́lọ̀ ń ṣe fílẹ̀ gbogbo ẹni tí ó bá ti wá gbàdájọ́ Ọlọ́run eléyìí iyì gbogbo àfáàrè eléyìí iyì ìsìláàmù rẹ̀ gbogbo ẹni tó bá wá kájú lára rẹ̀ ó dájọ́ kalẹ̀ di ọ̀la fọmọ rẹ̀ ni. mo kí gbogbo ẹ̀yin àsàhábù bàbá wa ẹ dákun ẹ má bínú gba mo débì yìí wọ́n dàbí ìgbà tí mo wà Saudi ni ìgbà tí ń rí àwọn àlìkínbà yìí ṣé àwọn ìmáàmù Haramẹ́yìn nìkan ni wọ́n ń bẹ́ ń bí báyìí. Masha Allah. ṣètánì ò ní yàdọ̀ yín o. Àmín. torí ṣètánì sọ pé òun ò ní tóun fẹ́ wá ṣe láyé ju wípé kóun yí ọkàn ẹ̀dá padà lọ. ṣètánì ò ní ráàyè lọ́dọ̀ yín. Àmín. ọlá Al-Qur'ani lọ́dọ̀ Ọlọ́run ọlá bá nàbì ṣètò. sallallahu alayhi wa sallam. mo kí gbogbo ẹ̀yin àfà níkàlẹ̀ ṣé wàá tẹ̀ fútu bàbá agbárígídó mọ̀ ìmọ̀ bí ń ṣe gbé ṣé wàá Abdul Salam tí ó kọ́ mọ̀ ẹ dákun ẹ má bínú
ẹni tí mo mọ̀ pọ̀ nù yín àmọ́ tí bá ń wí ẹnìkan èjèèjì ajẹ́pọ̀rọ̀ tí mo sọ síwájú mo ti takò ìsìnfẹ́ bá kò jẹ́ abákéwò lérè. mo kí ẹ̀jì wa Ahmad aláwìyé bàbá wa ṣe Ahmadu Muktar ọ̀kájú lára yín wọ́n kí yín látẹ̀kàn àwọn kan bẹ Ọlọ́run ò kí wọn wọ́n wá kíkí túláàsì ayé kí wọn láàárọ̀ wọ́n sì padà lọ́sàn wọ́n rí kíkí mọ́ tí wọ́n fi kúrò láyé gbogbo wa tó wá sáàyè yìí àyè àṣẹ lọ wá kì í sáàyè agbára o bàbá ti sọ fún wa báwọn tí wọ́n ń pè lágbára jàlálà ní máa gún àwọn gbogbo ẹni tí bá sì pè lálágbára láyé kò sí tí ó lè bàjẹ́ àmọ́ aláṣẹ ò kí ń ba nǹkan jẹ́ aláṣẹ lọ́lọ́run tí ń pàṣẹ gbogbo nǹkan níjọ́ táwọn kan pèrè àwọn lálágbára láyé àṣewọ̀n ìpàdé aláṣẹ ni. bàbá aṣẹ Ahmad Muktar èmi náà bá yín kí Alágúsí mo bá yín kí Alágúsí ájì láti pàdé ẹrù pa ti mọra wa tẹ́lẹ̀ láti kékeré ni. bàbá wa ṣe Ahmad mo bá yín kí àwọn tí wọ́n bí yín. ẹlẹ́ẹ̀kejì mo bá yín kí àwọn tí wọ́n tọ́ yín. ẹlẹ́ẹ̀kẹta mo wá kí ànábì lára yín. sallallahu alayhi wa sallam. alágbàtọ́ rẹ tó gbà yín tọ́nà lànábì. sallallahu alayhi wa sallam. ìtẹ̀dà àwọn kan ní lágbájá oríire ọ̀sán tí ó gbà àìmọye ẹni tó rí rẹ̀ sọ tí ó gbà tí ò rí fún. àṣẹ gbogbo ẹni ó bá wá bí nítorí rẹ̀ fẹ́ gbà ibi tó ti gbà rè gbogbo ẹni tí ó bá forí rẹ̀ lè fún ànábì orí rẹ̀ bó bá sọ tí ó gbà kò lè rí fún. àwọn kan tún máa ń dásálẹ̀ Yorùbá wọn ní lágbájọ mọ ntọ́kàn lọ́rọ̀ rẹ̀ níjọ wọn tí wọn àtọ́kàn kí wọn mọ̀ tí ì rí àsọdọ̀ ànábì ní ntọ́kàn lọ́rọ̀ kálukú wa. sallallahu alayhi wa sallam. fúnra rẹ̀ Ọlọ́run ló wí bẹ́ẹ̀ o ó ní kúl in kuntum tuhibbuna Allah fattabi'uni. ẹnìkan ní ẹnìkan mọ ntọ́rọ̀ rẹ̀ kàn mo ní ẹni ọba ń jí ẹni tó wà nù sàárè wa ẹbí pèsè kú lọ́rọ̀ rẹ̀ kàn. máa wà ní ọmọ ìyá yẹn pọ̀ bàbá ẹ̀yin ọmọ ntọ́rọ̀ yín kẹ́ ẹ wá gbé lánàbì tọmọ tọkàn lọ́wọ́. àṣẹ gbogbo ẹni ọba mọ̀ pé tí wọ́n bá sọ fún ọ pọ̀ mọ ntọ́kàn lọ́rọ̀ rẹ̀ sọ fún pọ́dọ̀ ànábì lọ́rọ̀ rẹ̀ kàn. bàbá yìí gbọ́dọ̀ bàsìkò jẹ́. karamakumullah. èyí tí mo bá sọ bí lẹ́nìí téèyàn bá ní à ntọ́ sọ yìí o kò rí sọ o kò sí wàhálà ìwọ náà sọ tiẹ̀ fáyé gbogbo ìwà tí wọ́n fi ròyìn ànábì bàbá yìí náà la bá lára yín mùjámálà kọ́ tó bá ṣe ti tẹríba ẹ lọ sọ́dọ̀ Almuktar Alihuda kìí ṣe pé bí màá ṣe pọ̀ tó ìgbà tẹ́ ẹ ti gbọ̀dọ̀ ànábì ìmọ̀lẹ̀ ànábì ọmọ wa darí rẹ̀ pé báyìí ni kò ti ṣe báyìí ni kò ti ṣe ẹni tí ìmọ̀lẹ̀ ànábì ọba sí lára rẹ̀ ìgbéraga àwọn pọ̀ bàbá téèyàn bá ṣe fàárí pé oníkéwú lòun mo lè fọwọ́ sọ̀yà pé oníkéwú ni ẹ wá béèrè pé ńgbà tó wá mọ kéwú sọ ọmọ ọlọ́run torí ẹni tí ò lọ́lọ́run ò lè lànàbì ẹni tí ó sì lànàbì ò lè lọ́lọ́run torí ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ níjọ́ Muhammad ti dé ọlọ́run wá gbéra rẹ̀ sípò afọ́jú pé yìí rẹ̀ nìkan kan mọ́ ìpè ọlọ́run láfọ́jú o. tọ́ wọ́n tún gbé yín ká o. ṣé ẹ mọ̀ pé ni ó fọ́ lójú tí ń gba báárà yóò ti ẹnìkan síwájú òun ọmọ jálíwájú du ẹni tí mẹ́wájú ọmọ jẹ́ sayyidul wujudi. sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ni ẹni tí ń bẹ wájú tó fà fọ́jú lọ́pàá òun ni ọmọ wa júwèé fẹ́ni tó fà lọ́pàá pé lágbájá ni ń fún ọ lówó tàmẹ̀dó ni ń fún ọ lówó ẹni tá ànábì ọba júwèé rẹ̀ ọlọ́run ò lè rí náà rí. al-gaibu. rárá ìyẹn sọ̀rọ̀ géèbù mi. karamakumullah wa alimul gaibi. bàbá ti sọ lẹ́ẹ̀kan sẹ́ẹ̀ àwọn èèyàn ní ọlọ́run ní alimul gaibi mo ní kí nǹkan kan pamọ́ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọ wà ní.
àsùn gangan ni géèbù àmọ́ ànábì ni alimu lè géèbì torí pé sojú ànábì lọ́lọ́run fi tọ́jú ara ẹ̀ pamọ́ náà lọ́lọ́run fi sọ pé tó o bá mọ̀ pọ̀ fẹ́ mọ̀ mí dì má ànábì tó o bá dálé wá tó o bá mú ànábì dání ó yà wèrè jáde ànábì ni àyà Kùránì náà ni ọmọ jẹ́rìí rẹ̀ mo sì gbọ́ lẹ́nu bàbá mi Aríkéwúlò bàbá ni ẹni tẹ́ ẹ bá gbọ́ tí bá ń tú Kùránì lódì ọmọ rẹ̀ ò lè dàfà àwọn tó bí yín wọ́n kú àṣepamọ́ wọ́n dájọ́ fáwọn kan àwọn àrántí ẹni tó dájọ́ fún wọn mọ́ àjọ yìí pọ̀ Almuktar àjọ yìí pọ̀ kódà kó sẹ́nìkan lọ́ba kó fún yín wọ́n tẹ́ dálẹ̀ yìí ni gbogbo ntọ́lọ̀ wa ṣe náà ànábì náà lẹ̀ wá ń da padà sí. sallallahu alayhi wa sallam. dákun gbogbo wa tó bá gbàgbọ́ lóòótọ́ pàdúrà rẹ gbà tó bá pariwo sallallahu alayhi wa sallam. mo fẹ́ sọ̀tàn kékeré kan kékeré ni. bàbá wa Almuktar ṣe yọ̀ǹda kí n sọ. ẹ dákun ṣe é rí pé ń da ojú padà sẹ́yìn. ń gbọ́dọ̀ bá àsìkò jẹ́sẹ̀. àwọn èèyàn ní Burdah mo ní Alburatu ló yẹ kí wọ́n pè Alburdah ní ti àfa Hasan bunu Sabiti Alburatu bẹ́ẹ̀ bá mọ tí ń jẹ́ Burdah sọ fún wọn pé gbogbo àrùn tí ń ṣe èèyàn láyé Burdah ló lè yanjú ẹ̀ ọ̀dọ̀ ànábì ló lè gbà tó fi lè gbádùn Ọlọ́run sallallahu alayhi wa sallam ẹ̀gbọ́n nusratul mujadila ni ó ní àwọn kan wá bá nìkan ní sẹ̀mí Allahu lórí o tùjáde lùkà fi sáwùjì ha ó wá ní wọ́tẹ́sítẹ̀ kí ilẹ̀ láì tààlà ò sí bẹ̀ o. wọ́tẹ́sítẹ̀ kí ilẹ̀ láì wọ́n lọ́wọ́ fún àkúrákùmọ́. ọ̀dọ̀ ànábì làwọn ẹni yìí lọ àmọ́gbà tọ́lọ́run ó ṣe ìdọ́fà rẹ̀ ó ní wọ́n sunkún wá bọ́lọ̀ èyí tó túmọ̀ sí pé íńtánẹ́ẹ̀tì bá ti gbọ́ ìmí ọlọ́mọ gbọ́ mọ́ wẹ́yìn rẹ̀ wò mọ́. ẹ rí àwọn ọkùnrin mẹ́ta kan àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí olówó kan oníṣòwò kan èyí tó jẹ́ oníṣòwò èyí tó jẹ́ olówó òun náà òun ní bísínẹ́sì àmọ́ bísínẹ́sì rẹ̀ pọ̀ ju ti olówó yẹn lọ. ẹnìkan ìta wá jálá sàlátù bíi bàbá wa Almuktar. ṣé ẹ mọ̀ kí bọ́lá ń bá fẹ́ ṣe nǹkan láyé gbogbo owó tó de nǹkan tó ń ro ibi ọgbọ́n mi ni ọgbọ́n o àwọn kan gbọ́jú ọ lọ o ẹni tó lè gbọ́dọ̀ rẹ̀ tó fi ráàyè lọ ní ọgbọ́dọ̀ ànábì. bàbá Almuktar mujamala kọ ìrì ànábì ìmọ̀ ànábì wàláhì ìtì mọ̀ yín jọ́ tí ti ń gbọ́rọ̀ yín ó yẹ ká máa fi orúkọ ìdílé yín tọrọ lọ́dọ̀ Ọlọ́run ẹni tọ́lọ̀ ń fún tó ṣe pé nínú ẹbí ṣé ìwà ni wọ́n sọ yí pé ikú tí ọba pa Almuktar Ọlọ́run ọmọ àwọn tí kú tọ́ sí gbogbo àwọn àfáà tí wọ́n tẹ̀lé bàbá wa ìwọ tó Ọlọ́run mọ̀ sí ọ lẹ́rú ayé níjọ́ táyé bá jèrè ò ní jèrè ayé o odidi ayé kan ní bọ́ ọba Ọlọ́run mọ̀ sí ọ lẹ́rú ayé gbogbo ọmọ tó bí ọ̀sẹ̀ ẹrú ayé kó tó bí ni odidi àwọn ọmọ rẹ̀ ayé ni wọ́n ìwọ lẹ́rú wọn odidi ayé rẹ̀ tọ́lọ́ wá ní èèyàn ẹ wá kójọ síbẹ̀ níjọ́ tẹ́ ń bẹ táwọn tó bí yín ṣe tẹ́yìn náà tó wá ṣekun ẹnìkan orí yín gbà náà o àmọ́ ti di ti gbogbo ayé báyìí iná ní bí mo bá pè yín gbà mí mo bá fẹ́ kí yín tẹ́ ẹ bá gbé ẹlòmíràn sọ wípé wọ́n ní wọn gbé kọlù mo ní bẹ́ẹ̀ ni ẹni ọba ti dèèyàn tán dákun mo fẹ́ kọ́ mọ́lé ni pé àti dèèyàn ṣòro gbogbo ẹni ọba dèèyàn nínú ẹbí yín tó ọba ló ń bínú rẹ̀ ìgbà tí wò ó score ẹnìkan sì score ṣebí èrò pọ̀ lórí fídì gbogbo ẹni tó lóun ò ní pàtẹ́wọ́ fẹ́ ni ó score wọn à lè score lé wọn láíláí bẹ́ẹ̀ ni gbogbo alájọ pàdé lórí fídì Ọlọ́run á pàṣẹ bọ́ọ̀lù sẹ́ni kọ̀ọ̀kan ṣé wàá mọ́dún mùtárù bó lẹ ti ṣe ẹ sì gé àwọn èèyàn títí
ó tún wá di ká ẹ score ẹ wá ní mo fẹ́ jọ Sheikh Ibrahim ẹ gbọ́ Sheikh Ibrahim ni Sheikh Ibrahim ni gbogbo ohun tí mo dà láyé ọ̀dọ̀ ànábì mo ti dà. sallallahu alayhi wa sallam. ẹ tún kú lọ́dọ̀ Sheikh Ibrahim ẹ kú lọ́dọ̀ Sheikh Ibrahim ẹ lọ sọ́dọ̀ Sheikh Ibrahim zulma arifi wọ́n ní salatan turini biha nural anwari alladhi huwa ainuka la gairuka wọ́n ní wa takshifu li biha hakikata nabiyyika Muhammad sallallahu alayhi wa sallam kama huwa indaka. Baba Sheikh Almuktar ẹni tí ọ̀tọ̀ ànábì wo kò lè má yẹ wá dùn bẹ́ẹ̀ o ẹ wá kì í fẹ́ hùn ẹ gbé sẹ́mi táyé wá ń wò yín ní wò ànábì èyí tó bá tún wọ ọ̀tún lọ wíńtà sọ pé mo gbèsè mùtárù ní mo ànábì. ibi tẹ́ ti mọ̀ ní pé gbogbo tí ń jẹ́ Ahmadu aráàfin bẹ̀rẹ̀ rí gba kẹ́sìrọ̀ rí fatia ni òkè ni ẹ wá yọ alifu kúrò nínú Ahmadu ó kú Hamudu ìwọ náà yọ aráàfin kan kúrò nínú ọkọ rẹ kó pé. tó o bá tún yọ ha òkú ọmọbẹ tó kú Madu ìtumọ̀ rẹ̀ náà nípa ànábì lọ tẹ́wọ́ rẹ sílẹ̀ tó yọ aráàfin méjì kúrò nínú ọkọ rẹ wá pè yí tó kù kó túmọ̀ rẹ̀ tó o bá tún yọ mímú kúrò ọmọbẹ tó kú dẹ́lì ọ padà sí aráàfin mẹ́rin àṣẹ àdánù alàlẹ̀ xayiri ànábì lẹni tó tọ́ka gbogbo ayé sí dáadáa. ẹ wá rí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ jẹ́ sáré yanjú ẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ìwọ tó ń lá ànábì lọ́dọ̀ tó ń tọrọ nǹkan kékeré ó fojú kéré Ọlọ́run ànábì mà tóbi púpọ̀. Ànábì ńgbà tó dé lọ́lọ́run kájú lára gbogbo nǹkan pé ntọ́ bá wí fún mi mọ́ gbà ẹni tó bá pèlè èèyàn lè yàn lọ́dọ̀ mi Ọlọ́run wá fi sáwọn mẹ́tẹ̀ẹ̀ta lẹ́mìí wọn àti ìfẹ́yàwó wọn wá ronú pé àwọn fẹ́ fẹ́yàwó ọ̀rẹ́ sì ni wọn èyí tó jó lówó jù wọn ní irú wa kátígórì wa la gbọ́dọ̀ fẹ́ tẹ́ǹbà fẹ́yàwó ọmọ ọba ìlú yìí mo fẹ́ fẹ́ now ó ti gbọ́ ẹnìkejì tó jó níṣòwò òun náà ní ọmọ ọba àlú yìí mọ fẹ́fẹ́ ìyá lórí rí o pé ní ẹyọ kan náà lọ́ba bíi ó lè fẹ́ dìbò ni ẹni Ọlọ́run bá yàn náà ni ó mú gbogbo owó tábúrò rẹ skọ̀nù ayé tó ń pìtàn ó pìtàn pẹ́ o ó lè mi ṣẹgbẹ́ lágbájá ọmọ pẹ́gbọ́n yàtọ̀ ságbà èèyàn lè dàgbà kẹ́gbọ́n mọ́ sínú ọkọ rẹ̀ Ọlọ́run ní máa ń yẹ ẹ̀gbọ́n arákùnrin yẹn ọwọ́ ọkọ ẹni tó là nábì. sallallahu alayhi wa sallam. wọ́n ní ọ̀rẹ́ wa wọ́n náà ti tóyàwó fẹ́ ta ni wọ́n náà fẹ́ fẹ́ ọlọ́mọ ọba. àwọn tó kù kan rẹ̀ rìn ní pélé yìí owó dà tó ní tí wọ́n fi ọmọ ọba. wọ́n ní ẹja lọlé ọba ẹja lọ proof ara wa àṣẹni tó là nábì gbogbo nǹkan ni ó ní. sallallahu alayhi wa sallam. wọ́n délé ọba wọ́n ní kábíyèsí afẹ́fẹ́ ọmọ yín ó ní ta nínú yín ó ní gbogbo wa. ọba ní tó bá ṣe pé wò ó lówó lọ́ba fẹ́ fẹ́ ọmọ mi tí mo bá ní ọlọ́wọ́ àkàn wa ó rí i lóòótọ́ àmọ́ nítorí ọfẹ́ wá wáwọn èmi náà ní. ìwọ oníṣòwò tí mo bá ní ọlọ́wọ́ àkàn wa ìwọ náà fọwọ́ sọ̀yà pò ní èmi náà ní. àmì ìtọ́ pamílẹ́kùn tó pamílẹ́rìn jù lélẹ́yìí tí ò ní kankan. sallallahu alayhi wa sallam. ó lé mi náà ní mo ní Muhammad ó ní Muhammad bò ó àní nǹkan tá a rí ó lẹ́ẹ̀ lè rí i ọba ni mo fẹ́ ṣèdánwò fẹ́ ìmẹ́tẹ̀ẹ̀ta èyí tí mo fẹ́ ọlẹ́ wá wá ni pé ẹ lọ wá tí ì ní wá. ìyẹn bá bọ́ta ó ní Allahumma salli ala Muhammadin wa sallim. ọlọ́lọ́run èyí tí ń sàṣàlá àdúgbò ti pẹ́ amẹ́yọ̀ kan tí mo ṣe yìí mo fẹ́ fi gbàǹtọ́ba òní. mo fẹ́ lò ó ní. ìbùn ọlẹ́yọ̀ kan yìí torí mo fi gbogbo yìí tó kù náà yìí fi ránṣẹ́ ni abẹ́yọ̀ kan yìí mo fẹ́ fi gba ntọ́ba wa òní mo sì mọ̀ pé wọ́n Ọlọ́run ní ntọ́ba wa òní àmọ́ o lè má fún mi tí mo bá gbọ́dọ̀ rẹ̀ dàrẹ́tì mo wá gbọ́dọ̀ Muhammad sallallahu alayhi wa sallam. wọ́n bá jọ jáde wọ́n la fẹ́ wá ntọ́ba òní lọ. àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá rìnrìn àjò lẹ́ẹ̀kan náà bàbá àtẹ̀fútù wọ́n bá bẹ̀rẹ̀ ìrìn àjò wọ́n rìn lódidi oṣù mẹ́ta tí wọ́n fi wá ntọ́ba òní wọ́n wá dé etí odò ìlú wọ́n láwa mẹ́tẹ̀ẹ̀ta
ó ń kálukú ọlọ lọ́tọ̀ọ̀tọ̀ afẹ́ wa ń tọ́ bọ̀ òní lọ àmọ́ tó bá di déètì ìjọba yìí ẹjẹ́ àpàdé ń bí ta ti fọ́nká ẹ tún bá wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. sallallahu alayhi wa sallam. nígbà wọ́n pàdé lọ́jọ́ tọ́jọ́ pé wọ́n ní wọ́n bàbá olówó kí ló rí mú bọ̀ ó ní mo ra mírọ̀ kan mírọ̀ tí mo rà yìí tí ì bá ń wojú mírọ̀ yẹn báyìí gbogbo tí ń ṣẹlẹ̀ nílùú tí mo bá fọkàn sí yín mọ̀ rí ó ló ní tọ́ba wo nílò tọ́ ìwọ ńkọ́ ó ní wọ́n fún mi ní ìtẹ́ kan ìtẹ́ yẹn tí mo bá dúró sórí ẹ̀ ìlú tí bá ń lọ tí mo bá ti pè sọ́kàn yín débẹ̀ tí wọ́n alásàlátù kí ló ní ó lẹ́yìn náà sáà mọ̀ pé ńlówó ti ń fi rà àmọ́ wọ́n fún mi ní powder wọ́n kàn fi ń rẹ́rìn ní ìwọ wájú obìnrin tó ọmọ kàtíkì ó ní ajẹ́ ń sọ̀rọ̀ ó ní wọ́n sọ pé powder mi yìí gbogbo ń ṣe ni. gbogbo ẹni ọba là nábì gbogbo ohun tó ń bá wà nábì ọlọ tẹ́lẹ̀ dì ọ́ ń bẹ̀. nígbà tí wọ́n débi tí wọ́n ti fẹ́ lọ ó ní arákùnrin tó ní mírọ̀ mọ̀jà rìn àrìn dànù já kọ́kọ́ wo kí ni ń ṣẹlẹ̀ ń lù láti bí oṣù mẹ́ta ká tún wá rìn oṣù mẹ́ta padà já wọn tí ń ṣẹlẹ̀ ń lù gbà wọ́n gbé mírọ̀ kalẹ̀ tí wọ́n wò wọ́n bá rí pọ́mọ ọba táwọn torí ẹ̀ ṣe wàhálà lọ ti kú ìjọ òun náà lọ wá kú ó ní sẹ́ ti rí báyìí èmi kúkú ti mọ̀ pé mi ò lè ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìlówó tí ń fi rà ẹja wá ọ̀nà mi àmọ́ àtúwá gbọ́dọ̀ rìn oṣù mẹ́ta padà ìyá la fẹ́ fi yẹra wa ìwọ onítẹ̀gbẹ́tẹ̀ rẹ̀ kíntẹ̀ rẹ̀ gbé wa débẹ̀ wọ́n gbé tẹ̀ kalẹ̀ ọba wí tí òwì wọn bá délé ó ní ẹja lọlé ọba wọ́n ní kí láà lọ sí mọ́ ó ti kú sáà wá ní lọ kí wọ́n pé ẹ kú ọ̀rọ̀ èèyàn ìgbà wọn débẹ̀ ọba kanra mọ́ wọn ọmọ mi ti kú kílẹ̀ tún wá ó ní kábíyèsí ẹ mú mi débẹ̀ ṣé bí gbogbo òsè wọn pé powder mi. sallallahu alayhi wa sallam ya rasulallah khuz bi yadi wa tadarakni fa anta abi. ẹ jẹ́ ká máa gbé kí. nígbà tó pọn powder sí arábìnrin yìí lára ó wá ní awa man kana maitan fa ahyaynahu ó wá ka sàlátù ẹyọ kan ìgbà tí ó fi pẹ́ sàlátù ń délé báyìí ọmọ yẹn jí ni. sallallahu alayhi wa sallam. àṣẹ ni ó lé ànábì lóní gbogbo nǹkan ọba ní ìbíjọmọ ẹyọ kan lọ ìwọ nìkan ló ní tí ì ní tó bá ṣe yí pé tó lówó yìí ni èmi náà lówó tí mo lè lọ fi ra mírọ̀ tó bá ṣe pé tẹ́lẹ̀ yìí ni mo lówó tí mo lè fi rà tẹ́ àmọ́ ìlówó ẹ̀mí tí mo lè fi jí ọmọ mi ọlọ́run wá ní wọ́n fà sàlátù jí bàbá wa ṣe Ahmad Almuktar kí ni mo fẹ́ sọ pé kọ́ lọ́n fún yín sallallahu alayhi wa sallam. ẹ̀bẹ̀ mi lọ́dọ̀ ọlọ́run ni pé ọlọ́run ò ní gba ànábì lọ́wọ́ yín. sallallahu alayhi wa sallam. gbogbo ẹni tó bá mi sàmí pátápátá ọlọ́run wọlé ànábì gbogbo tí ń jẹ́ bànújẹ́ ọlọ́run bá yín yanjú ẹ̀. àmín. ṣé wa Ahmad Almuktar ìkòkò dùnú àwọn kan nìyí ìkòkò dùnú náà ò ní fọ́. àmín. tí ó bá fọ́ ayé ò ní pọn mi ìbànújẹ́ síbẹ̀. àmín. ọlá nàbì sallallahu ọlá nàbì ọlá nàbì allahumma salli ala sayyidina muhammadin wa ala ali sayyidina muhammadin آمين. salatan tunajjina biha min jami'il ahwali wal afati in tastafti'u faqad ja'akumul fatihu wa taqdi lana biha jami'al ajati waj'altu lahu malan mamdudan وتطهرنا بها من جميع السيئات إن هذا لرزقنا ما له من نفاد وترفعنا بها عندك أعلى الدرجات ما عندكم ينفد وما عند الله باق وتبلغنا بها أقصى الغايات الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز من جميع الخيرات وتحسبهم أيقاظا وهم ركود فهو في عيشة راضية في الحياة وبعد الممات إن الله يرزق من يشاء بغير حساب إنك على كل شيء قدير آمين. Rasulullah sallallahu alayhi wa sallam. ما شاء الله ما شاء الله محمد رسول الله sallallahu alayhi wa sallam. محمد رسول الله sallallahu alayhi wa sallam. tí wọn náà bá fẹ́ gbọmọ níbi tó fọmọ tó fẹ́ ra ànúgbà kí náà fi gbọmọ níbi tá a fọmọ sí ẹ̀yọ̀nbó ànábì dáadáa. sallallahu alayhi wa sallallahu sallam. alayhi wa sallam.
sallallahu alayhi wa sallam. sallallahu Maulana. alayhi wa sallam. Baba wa Maulana Sheikh Akewukewe. Masha Allah. Ẹ máa bọ́ mi. Mudiru, sallallahu alayhi wa sallam. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run.